Orúkọ mi ni Ọ̀túnba Láíwọlá Oríowó, ìkan nínú ẹgbẹ́ ìgbìmọ̀ tó rí sí ètò pápákọ̀ òfurufú ti Ọ̀ṣun. Ní ọjọ́ òní a ti wá jẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa ìdí tí a ní láti fi gbé pápákọ̀ òfurufú náà kúrò níbi tó wà láti lọ sí ibòmíràn. Ìdí ẹ̀ ni wípé nǹkan tí à ń pè ní runway, pápá ọkọ̀ òfurufú tí ọkọ̀ òfurufú máa ń gbà láti gbéra kò gùn tó láti fi lè gba irú àwọn bàálù ọkọ̀ òfurufú tó péye tó yẹ kí ó máa lọ sí àwọn ìlú ńláńlá àti láti máa lọ sí àwọn ilẹ̀ mímọ́ Jerúsálẹ́mù àbí ti Jeddah mọ́ Mecca. Pápákọ̀ òfurufú tí a ní ní àsìkò yìí kò ní ààyè tó láti fi gba àwọn ọkọ̀ òfurufú tó tóbi tó yìí. So ìdí èyí ni wípé a fi rò pé ibi tó láyè tó dẹ̀ gbòòrò dáadáa ni a ní láti lò. Pápákọ̀ tó wà ní ìlú Ọ̀ṣun ó sì jẹ́ nǹkan tó jẹ́ pé ó jẹ ìjọba Ọ̀ṣun lógún. Kò sí pé wọ́n máa gbégi lé, kò sí pé wọ́n máa gbọ́fà lé. Pápákọ̀ ìlú Ọ̀ṣun sì máa jẹ́ ibi tó jẹ́ pé wọ́n sì máa lò àwọn ọmọ ogun ojú ọ̀run Air Force wọ́n láti máa continue, láti máa lò lọ, àti pé ibi ìkẹ́kọ̀ọ́ ni fún àwọn èèyàn tó wà nínú military náà. Ìkẹ́kọ̀ọ́ náà ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ ní ìlú Ọ̀ṣun ó sì máa ṣẹlẹ̀ àti jù bẹ́ẹ̀ lọ. So pápákọ̀ tuntun tí wọ́n fẹ́ ṣe yìí ó jẹ́ nǹkan tó máa ní àǹfààní fún gbogbo ará Ọ̀ṣun pátápátá. Títí kan àwọn ará ìlú Ọ̀ṣun ni o, títí dẹ́dẹ́ ni o, títí dóṣogbo ni o, títí kan ìlú mi Iléṣà, gbogbo náà ni ó máa ní ìfarahàn sí gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ níbi pápákọ̀ tuntun yìí. So mo rọ àwọn èèyàn wípé kán má bínú rárá, kò ń ṣe nǹkan tí a gbọ́dọ̀ bínú sí. A ní láti ní ìfẹ́ sí ara wa, ìfẹ́ àti òye àti ìwà ìrẹ̀lẹ̀ ni ká máa fi bá ara wa lò fún ìlọsíwájú Ọ̀ṣun kí gbogbo ẹ̀ lè dáa fún wa. Mo dúpẹ́ o.